ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní pàtó látẹnu bàbá tọ́ba Olorílé torílé fọ̀gbá létí. Bàbá ti ṣàlàyé bọ́rọ̀ ọ̀hún ti jẹ́ ó yá mo fẹ́ ká jọ gbọ́ làbárè ṣùgbọ́n ká tó gbọ́rọ̀ ẹnu bàbá Òjó Awógbèmí Máyégún Akéwì Oòduà mo láyọ̀ láti sọ fún yín o oríṣiríṣi ìpè ni mo ti gbà táwọn èèyàn ń gbà mí láago wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan tó lágbára àwọn ọ̀rọ̀ wọ̀nyí mò ń mú ròyìn rẹ̀ bọ̀ kò ní pẹ́ dé ẹ kú ojú lọ́nà fún ròyìn àtàtà àmọ́ ẹ kọ́ bá wa lọ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV lórí YouTube ẹ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV lórí YouTube níbi tẹ́ ti mọ́ gbọ́ròyìn òdodo gbogbo bó ṣe ń lọ Òjó Awógbèmí Kábíyèsí TV ní subscribe sí lórí YouTube níbi tẹ́ ó ti mọ́ gbádùn ìṣẹ̀lẹ̀ ó yá ẹ wá gbọ́rọ̀ ẹnu bàbá gbogbo bí iṣu ṣe kú tọ̀bẹ́bẹ́ bàbá ti ṣàlàyé ẹ̀ ó yá ẹ wá gbọ́ ọ̀rọ̀ rèé gbogbo ọmọ Nàìjíríà. ẹ kúrò lẹ́ bàbá ẹ kúrò lẹ́ sà. Hello sà. ẹ kúrò lẹ́ sà o. ẹ kúrò sà. ooo bàbá ǹjẹ́ a lè mọ orúkọ yín sà ǹjẹ́ àwọn ọmọ Nàìjíríà lè mọ orúkọ yín. Orúkọ mi ni Areola Abraham Love JP. Bàbá fọ́nrán tí a rí tí ó ń jàròyìn tí ẹ kúnlẹ̀ tí a sì ń gbọ́ ohun kábíyèsí kan tí wọ́n ń sọ̀rọ̀ pátápátá ń bẹ̀ tí a tún rí tí wọ́n gbá yín létí ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tó tó bẹ́ẹ̀ bàbá kí lẹ ṣe fórí adé. Ẹsikísà. Yes sir. mi ò ṣe nǹkan kan fún wọn. Then kábíyèsí wa ní bí ni Olorílé lẹ́rìí tó ń sọ̀rọ̀ yẹn. Then Olorílé Ifọ̀ ló ń sọ̀rọ̀ yẹn. Ok sá àwọn náà ń ṣépè yẹn. Bẹ́ẹ̀ ni àwọn kábíyèsí Olorílé náà ń ṣépè yẹn. Then wọ́n dẹ̀ ebi ń pa mi lọ́jọ́ yẹn ni nítorí pé mo lọ bọ́ sí junction bẹ́ẹ̀ yẹn pé kí n wá nǹkan rà tí máa jẹ. Hello sir. mo ń gbọ́ yín sà. Then bí mo ṣe rí ohun tọ̀hún yẹn mo ṣe rí mọ́tò yẹn tó kàn bá ìwọ kọ́ ni mò ń pè ní ìwọ kọ́ ni mò ń pè mo rẹ̀ sáré lọ bá wọn pé kábíyèsí o bí o mọ̀ pé ẹ̀ ń pè mí ẹ jọ̀ọ́ ẹ má bínú sá. Then nígbà tí máa fi dọ́ọ̀dọ̀ ẹ̀ báyìí fúnra wọn àwọn náà gba orí tán fi gbà tán fẹ́ ìṣẹ̀dá mi lóhùn lórí ẹ̀rí ti fìlà mi ṣídà mi. Then mo dẹ̀ ní kábíyèsí mi kí ni mo ṣe yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run kí ni mo ṣe ẹ mà pàrà mi ò yá fúnra wọn mà pàrà mi ò yá. everybody bẹ́ẹ̀ tẹ́ lára yóò yá. Kábíyèsí ara mi ò yá kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run tẹ́ bá ránṣẹ́ pè mí máa ṣàdẹ̀wà jẹ́ yín. Then kí ni mo ṣe sa bó ṣe ní kí lúkòsí ẹ̀ kí yẹn owó máa ṣe fídíò yẹn tán bẹ́ẹ̀ sí ní ìlú. Then tó sọ pé tí n bá kú òun akànnì kan sin mí dànù síbẹ̀ yẹn. Then kò sí nǹkan pé gbogbo ọlọ́pàá Nàìjíríà fọwọ́ òun ló wà. Then gbogbo àwọn àgbààgbà Nàìjíríà fọwọ́ òun ló wà. Ẹ̀rù ń bà mí o tẹ́ bá lè ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi kàn kí n má kú kó òjijì bí eléyìí o. Láti ìgbà yẹn mi ò lè dìde ńlẹ̀ níwájú Ọlọ́run àtìyàn. ọjọ́ wo lọ̀rọ̀ náà ṣẹlẹ̀ bàbá ọjọ́ wo ló ṣẹlẹ̀ sà. Ó ṣẹlẹ̀ ní on the 21st of December of January. January 21. Bẹ́ẹ̀ ni sà. Then ó dẹ̀ ní aago 11 àárọ̀ ni. tó ṣé lára àwọn olóyè wọn ní ni àbí báwo ni ẹ ṣe jẹ́ ní ìlú Ifọ̀ yìí sà. Ẹ ṣeun sà. Mi ò jẹ́ nǹkan kan nílùú Ifọ̀ ọmọ Oǹdó ni mí ilẹ̀ Olújì ni mí mo wúra lẹ̀ síbí mo kọ́lé síbí nítorí ni mo fi di ọ̀tá wọn o all the time ló máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé èmi ọ̀hànràn olórí burúkú èmi ọ̀hànràn ó dẹ̀ ti pọ̀ jù pé ní òbí lè pé bóyá ó yẹ kán lè lù mí bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ ìtorí fúnra wọn mọ̀ ìpárà mi ò yá. kò dẹ̀ sí nǹkan kan tó pa ẹ̀yin àti wọn pọ̀ rí bóyá ẹ rí wọn fi ń rí tàbí ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ kan sí kọ̀rọ̀ rí. Ọlọ́run ò ní jẹ́ kí n orí adé fi o èmi kọ̀ nínú ìran tiwa dẹ́nà kì í rí orí adé fi. ńgbà tó ti sọ̀rọ̀ yìí wà bàbá ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ǹjẹ́ ti fi tó àwọn ọlọ́pàá létí. ẹsikísà ẹ mọ̀ pé bóyá tẹ bá gbọ́ ohun mi bẹ̀ yẹn fúnra ẹ̀ ló ń pariwo pé gbogbo ọlọ́pàá Nàìjíríà kò sí pé ọwọ́ òun báyìí ló wà gbogbo agbára ọwọ́ òun ló wà. Ẹni tó ti bẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo pé ẹni tó bá lè ṣàánú mi kí n má kàn kúkú gífà kó má pa mí lọ o ti sọ pé kò sí ọlọ́pàá.
báwo wá ní etí tó gbá yín yẹn ṣé kì í ṣe pé bóyá ó rẹra díẹ̀ sà. ó rẹ̀ mí sà ó rẹ̀ mí láti bá yẹn àmì problem. Kí lẹ wá fẹ́ báyìí látọ̀dọ̀ ọmọ Nàìjíríà torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ti yí ká ayé o. sísà tí mo fẹ́ ni pé ká jọ torí Ọlọ́run ká bá mi bẹ orí adé kó má pa mí dànù kó jọ bó ṣe máa ń pa àwọn èèyàn dànù kó má pa mí dànù. tó Ọlọ́run á máa láfíà wá ẹ̀ ní ṣàìsàn o. àmín sà.